Inú mi dùn wípé mo jẹ́ ọmọ Yorùbá. Inú mi dùn torí Yorùbá ló bí mi. Congratulations ọ̀rẹ́ mọ ọwọ́ ẹ̀ wá. Ọ̀rẹ́ jẹ́ kábàáwọ̀. Congratulations ọ̀rẹ́ mọ ọwọ́ ẹ̀ wá. Ọmọ Yorùbá mo kí yín ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. According to the time tá a bá bá yín ni. Bàbá wa Professor BANJI AKINTOYE, professor of all professors. Bẹ́ẹ̀ ni bàbá tó ṣe é fẹ̀yìntì tó dúró digbí lẹ́yìn gbogbo àwọn ọmọ Yorùbá. Bàbá mà ti kalẹ̀ sí ọ̀dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed TINUBU. Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ tuntun, ẹ wá gbọ́ nǹkan tí bàbá lọ sọ ní ọ̀dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed TINUBU. Ẹnìkan sọ pé bóyá bàbá lọ gbowó lọ́wọ́ ta ni. Tí ẹ jẹ́rìí ibi tí bàbá ti jáde ni pé tó bá ń sọ pé kéèyàn ò lágídí àwọn ni wọ́n bá ní ká ní ọpọlọ ń bẹ lórí bàbá. Bẹ́ẹ̀ ni àbájọ tí ọkà ẹ̀ fi bímọ ọlẹ̀ tó gbóró ìyẹn Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tó fi jẹ́ pé ẹ bá rí Adéyẹmọ tàbí ọmọ kí ní sí ọ rí tó bá ti sọ pé kí ní sí ọ rí má dúró má wò sẹ má gbéná wojú ẹ. Professor BANJI AKINTOYE wọlé tọ̀ Bọ́lá Ahmed TINUBU lójú gbogbo àgbáyé ó sì mú wá pé tó ìdí rèé. Ẹ farabalẹ̀ wá wo fídíò ẹ̀ ó ń bẹ bí kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá làálẹ̀ fún Aṣíwájú Bọ́lá Ahmed TINUBU. Tó tó ká kíra wa kú oríire àbí òtó bẹ́ẹ̀. Nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí bàbá sọ lọ́hùn-ún ìyẹn Professor BANJI AKINTOYE pẹ̀lú àdúró tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ lọ́kùnrin àti lóbìnrin. Bàbá jẹ́ kó yé Bọ́lá Ahmed TINUBU pé bóyá o kì í gbọ́ròyìn tàbí kó jẹ́ èyí tó ń gbọ́ ń bẹ̀ nígbà tó tiẹ̀ ti sọ pé they abuse a lot out of me. Gbogbo social media mọ́ bó ṣe ń lọ rèé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa. Ibẹ̀ ni bàbá BANJI AKINTOYE ti declare orílẹ̀-èdè Yorùbá. Ojúkòrò ò ní ojúkòrò jẹ. Bàbá BANJI AKINTOYE jẹ́ kí Aṣíwájú Bọ́lá Ahmed TINUBU inú fídíò ẹ máa farabalẹ̀ wò ó. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò ó dáadáa ní kẹ́ ẹ lè bá a gbọ́ bí bàbá ṣe làálẹ̀ fún èdè àtìtúmọ̀ tí orílẹ̀-èdè Yorùbá tá a fún gbọdọ̀ pín lọ́dún eléyìí tá a wà ń bẹ̀ yìí. Ẹ gbọ́ mi dáadáa. Aṣíwájú Bọ́lá Ahmed TINUBU wa náà wà lánúlẹ̀ pé bàbá tó dá yín lójú pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ gbọ́ ní ká sọ pé aṣíwájú ọ̀hún tọ̀ ẹ máa bá wa bọ̀. Àbí ó ṣeé ṣe kí nǹkan máa ṣẹlẹ̀ lórílẹ̀-èdè kó lórí orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni àwọn kọ̀ọ̀kan wà tí ò ní hàn. Bẹ́ẹ̀ ni wọ́n ní tí àṣà bá jákèrè òtòṣì ó ti gbé ta Aláròyé bó bá ti lè gbé tó lówó àwọn ní okòkù lọ kánù lọ ni. Àmọ́ bákan náà wọ́n tún sọ pé bó tutù bá ń ṣèwọ̀fà òun àwọn olówó ẹ̀ á ní ó gbèsè ẹ̀dẹ́ ọ̀lẹ́nì ṣùgbọ́n tó tutù bá mú ọmọ olówó wọn a máa sáré kọwọ́ bọná kọwọ́ gbọ̀pọ̀ torí kíni nítorí pé ó jẹ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí ó jẹ́ pé kò ní hàn tí wọ́n bò mọ́lẹ̀ àwọn òròyìn ò ní gbé tí ìbá ṣerú wa yìí. Ẹ gbọ́ ṣùgbọ́n gbogbo eléyìí ni bàbá BANJI AKINTOYE ti jẹ́ kó yé pé aṣíwájú àkọ́kọ́ náà àlòdì síjọba ẹ kódà bàbá tún pírèsì ẹ yẹn ni pé bàbá yìí ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ mú kinní kan ó ti yé yín. Bàbá tún yin Aṣíwájú Bọ́lá Ahmed léyìí tí yóò mú àwọn òpònú ọmọ Yorùbá mi wọ́n lè ní ìbá Akíntayè lọ́sàkẹ́ ṣe dáadáa.
òun mú idà lọ́wọ́, ìdí ẹ̀ ní bẹ lọ́wọ́ títí ẹ̀. Akíntóyè ń nawọ́ pé kóun gba idà náà kó lè bá a di tòun, ó sì ń nabi tó lè gé èèyàn sí. Ẹ dákun, ságídí náà fi gbadà lọ́wọ́ ẹni tó mú èkún dà lọ́wọ́. Ẹ farabalẹ̀ wo fídíò yìí kẹ́ ẹ lè mọ̀ ipa ribiribi tí bàbá wa Professor Banji Akíntóyè àtolóyè Sunday Adéyẹmọ Ògúnwùsà ibi tí wọ́n bá a dé, tí wọ́n fi ń kí gbogbo ọmọ Yorùbá pé a kú ojú lọ́nà. A kú ojú lọ́nà o, pé orílẹ̀-èdè wa ò dé. Ìbá kọ lẹ́tà ẹ̀rí àkókò wa mú wá, bàbá wa sọ gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan tó síwájú tó báyìí ni wọ́n ṣe ń pa ìran Yorùbá. Àwọn Boko Haram bí wọ́n ṣe wà rí, ibi tí wọ́n bá wa dé rèé, ìdí àti túmọ̀ rí, ìgbésẹ̀ tá a ti gbé rèé, ibi tá a bá dé rèé. Ọ̀yá kí ló tún kù? Ó sì tún rán létí pé tó kì í ṣàwa nìkan là ń lọ ṣe bọ́ ọmọ bẹ́ẹ̀. Ìbò ti ń pariwo ọjọ́ pẹ́, àwọn Haúsá náà ti dé báyìí, àwọn middle belt, àwọn Delta náà ṣe. Kí ló tún fẹ́? Gbogbo ẹ̀ ń bẹ́nu fídíò yìí. Ẹ dákun, bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá mi pín. Tó bá jẹ́ fún àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́nú ìkànnì yìí, dákun jọ nítorí Ọlọ́run bá mi share, like, subscribe sí channel yìí. Ẹ dákun nítorí Ọlọ́run, torí pé fún ọmọ Yorùbá náà làwa wà fún. Orílẹ̀-èdè wa ti dé o. Akọni bàbá wa tó ti fojú kan Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ pé ojúkòrò ò ní ojúkòrò jẹ. Bẹ́ẹ̀ ni gbogbo tó ń jẹ́ tọlọ́run orílẹ̀-èdè yìí ti tiwa. Ẹ jẹ́ ń fohùn sí fídíò yìí, ẹ farabalẹ̀ gbọ́ ohun tí bàbá sọ dáadáa ni, ẹ wò ó dáadáa, ẹ má ti sún síwájú, torí àwọn àṣírí ń bẹ ń bẹ tí bàbá yìí tó tú kalẹ̀ ní pẹ́ẹ́pẹ́ àṣírí. Àwọn àṣírí pẹ́ẹ́pẹ́ tí bàbá tó túlẹ̀. Ọ̀yá ẹnì sọ níbẹ̀, ẹ jẹ́ gbé yín níbẹ̀ ní pàápàá. Òun rèé TV, ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko. Ẹ ṣé tẹ̀ ń wò wá. Ilẹ̀ Yorùbá o, ọdún yìí la máa gba ara wa jáde kúrò Nàìjíríà o, Ọlọ́run tún fẹ́. Àwa ò kì í ṣe Nàìjíríà mọ́, Yorùbá là wà. Ó ti tó ètò gẹ́ gbogbo ẹ̀yin tí ìyà ń jẹ lọ́wọ́lọ́wọ́. Onílé lọ́nà tó gbọ́dọ̀ lọ dúró sẹ́bàá títì kó bàa lè tọrọ owó díẹ̀ kó lè fi jẹun. Ẹ máa rọ́jò, ó kù díẹ̀. Àwọn òbí tí ò lè ọmọ wọn ránṣẹ́ sí ilé ìwé mọ́ torí pé ìkíní kò tó oúnjẹ tán máa fún ọmọ yẹn jẹ kó tó kúrò nílé láàárọ̀. Wọn ò dẹ̀ lówó tán lè fún pé kó fi oúnjẹ jẹ lọ́nà. Ó bẹ́tà kó jókòó sílé tì wọ́n kan kéékèèké tán bá rí kánjọ máa fẹ́ lọ. The result is that àwa Yorùbá náà máa ń kà ní Áfíríkà tẹ́lẹ̀ pé the high level of schooling láàrin àwọn ọmọdé. Wọ́n bá ń sọ̀rọ̀ pé out of school children bíi pé kò sí out of school children nílẹ̀ Yorùbá ni òmíràn ni out of school children máa ń wà ní Nàìjíríà ní Áfíríkà. Àti wádìí people tí out of school children pọ̀ láàrin wa òun dẹ̀ pọ̀ sí i. Ẹjẹ́ a máa rọ́jú. Ìjọ òjìnà mọ́ tá a máa jáde kúrò ní Nàìjíríà bọ́ lọ́ọ̀dún mẹ́rin. Gbogbo yín kẹ́ máa fi sí àdúrà. Ọlọ́run fẹ́ràn Yorùbá, Ọlọ́run tí ń dá wa lóhùn, á dẹ̀ dá wa lóhùn. Mi ò lè sọ fún yín gbogbo àṣírí àti à ń ṣe kò possible because ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìjọba tá à ń bá sọ̀rọ̀ ààrùn ìjọba sọ síta. Àdúrà ni mo ṣàfẹ́kẹ́ máa gbà àti àwọn bàbá yìí ṣe táwọn Sunday Igboho ṣe Olódùmarè jẹ́ kó bọ́ sí. Bí bá bọ́ sí a máa kúrò nínú Nàìjíríà lọ́dún àfẹ́ káwọn ìjọba tó sílẹ̀. The Nigerian economy has collapsed. Ìyẹn ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀yàn tiwa ẹ̀jẹ̀ wa tó ṣe president. Wa ò hate ẹni tiwa o. We love him. We
we admire his capabilities. He is obviously the most capable Nigerian politician alive today, no question. And we are proud of him. But ìyẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwa pé ọ̀rọ̀ àwa Yorùbá. Ìgbàgbọ́ a máa sọ bá a ṣe bó ṣe yẹ ká ṣe sí president. Ìbáàjẹ́ Ìgbò, ìbáàjẹ́ Fúlàní, ìbáàjẹ́ Haúsá, ìbáàjẹ́ Yorùbá bákan náà la ṣe máa ṣe sí president tó gbọ́mọ ti wà. And nǹkan tá a dẹ̀ fẹ́ kí president ṣe ni pé ó jọ̀ọ́ ó ṣètò kò mà ní dà ó jẹ́gbà tiẹ̀ ní gbogbo wa wá ń jà tí ẹ̀jẹ̀ ń ṣàn ní gbogbo ilẹ̀ Nàìjíríà kálukú làwọn ń lọ àwa Yorùbá la fẹ́ lọ àwọn Ìgbò ti ń sọ ṣáájú wa pé àwọn ń lọ àwọn ìjọ ti join wa àwọn náà ti kọ lẹ́tà sí president pé àwọn náà fẹ́ lọ àwọn Haúsá ti tún wọ́n ń lọ join báyìí náà pé àwọn náà. Ibi tá ọ̀rọ̀ burúkú làwọn èèyàn dẹ̀ wá sọ sí ara wọn from one ethnic group to another. Àwọn nǹkan tí àwọn Fúlàní ń sọ sí president lẹ́nu bí oṣù kan àbí oṣù bíi méjì yìí ó lé o. Ogun ló ń bọ̀ yìí o. Ìkan lára àwọn leaders Fúlàní tó lóra ká ní imam ni. Ó sọ ní about 4 or 5 days ago wípé divide Nigeria now or if you don't do it Mr. President we shall start a war. Ẹ má jẹ́ ká sọ pé ẹ má dá lóhùn ẹni tó bá ń ṣe leader gbogbo ayé ò gbúdọ̀ sọ bẹ́ẹ̀ o ẹ dá lóhùn o ẹ má sọ pé ẹ má dá lóhùn onísọkúsọ ni ẹ má sọ bẹ́ẹ̀ o. Ẹ dá lóhùn ẹ jẹ́ ká lọ́ra jókòó wọ́ọ́rọ́wọ́ ká pín kọ́ńtì kí kálukú máa lọ sí tiẹ̀ ká lọ tọ́jú ara ká pín lọ́nà tó jẹ́ pé lẹ́yìn ìgbà tá a bá kúrò tán a lè máa ṣọ̀rẹ́ ara wa o. Bẹ́ẹ̀ ìlú Nàìjíríà kò sí ìlú tí ò lè pín sí wẹ́wẹ́ o kò sí kọ́ńtì náà láyé tí ò lè break up o kò sí o. Ọlọ́run ò tí ì dàrú kọ́ńtì bẹ́ẹ̀ sáyé rí o kọ́ńtì kò lè rọ ni o. Láyé time tá a wà yìí ara àwọn ìjọba tó lágbára jù ní gbogbo ayé níjọba Soviet Union. In 1991 ó break up 15 different countries ló jáde ní Soviet Union. The Soviet Union was one of the richest, most powerful governments on earth, countries on earth. Ó break up. So ẹnìkan kan máa sọ pé Nàìjíríà lè kí ló dé tí Nàìjíríà ò lè break up. Ọlọ́run kan ló dá Nàìjíríà ọmọ èèyàn ló kó Nàìjíríà jọ. Ọlọ́run ló dá Haúsá, Ọlọ́run ló dá Ìgbò, Ọlọ́run ló dá Yorùbá, Ọlọ́run ló dá Ìjọ. Tó fún each of them nílẹ̀ wọn, ní èdè wọn, ní culture wọn, and so on. Ọmọ èèyàn ló dé tó kó àwa yìí gbé mọ́ra tó kó wa pọ̀. Artificial construct ní Nàìjíríà is not a natural growth. Ẹ má jẹ́ ká dì mọ́ Nàìjíríà pé dandan. Ká dì mọ́ dandan pé ìjà la máa fi túká blood la máa fi túká. Má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ o. There is no need for it. Bá a bá ja ìjà yẹn tán àtúká náà. A ṣe kúkú yanjú ẹ̀ báyìí nígbà tá a ti ìjà. Tá a sì lè jókòó bí ọ̀gbẹ́ni kan ní north ó ṣe sọ. Let's gather on the negotiation table, share the cola, let every group go and take their own country and run their own country. Ẹ̀ńgbà yẹn a lè máa ṣọ̀rẹ́ láàrin ara wa. Ṣùgbọ́n tá a bá lajú lẹ̀ tí president wa bá lajú lẹ̀ tó bá jẹ́ kí ìjà bẹ́ á ṣòro. Àwa tá a mọ
ẹni tó ń ṣe president lẹ́ni tó jẹ́ ní tiwa tó jẹ́ ẹ̀gbọ́n wa àbí àbúrò wa àbí bàbá wa àwa ò fẹ́ kó jẹ́ ohun ẹ̀ náà wọ́n á gbé àkísà burúkú kọ́ for the rest of time pé ìgbà tí ẹ̀ ní Nàìjíríà fọ́ká in blood and warfare. Ó bẹ́tà ó jẹ́ òun kan sọ nípa ẹ̀ wípé nígbà tó fẹ́ fọ́ òun lè ò jẹ́ kó fọ́ tó pé àwọn tó ní kọ́ńtì yẹn jọ tó ṣètò láàárín wọn ó hùwà ọmọlúwàbí ó fi hàn ibi tó ti wá ọmọlúwàbí làwa Yorùbá o. Nítorí náà mo kí yín o. Ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n kó jọ pé kán wá gba oúnjẹ ní Ìbàdàn tó jẹ́ pé wọ́n expect bíi 5,000 children ti more than 20 or so children wá wá. Ìyà tó wà nílẹ̀ ìyà tó ń jẹ àwọn èèyàn wa ló fà á o. Irú ẹ̀ a gbọ́ pé irú ẹ̀ ti tún ṣẹlẹ̀ níbòmíràn nílẹ̀ Yorùbá lẹ́nu ìjọ mẹ́ta yìí lẹ́kọ̀ọ́. Irú ẹ̀ ṣẹlẹ̀ ní Àbújá o. Irú ẹ̀ ṣẹlẹ̀ ní Anambra State o. Ìyà ń jẹ àwọn èèyàn o. Anybody bá kó kinní kan jọ síbi kan lẹ́nu pé òun fẹ́ pín kinní kan fáwọn ọmọdé gbogbo ọmọdé tó bá gbọ́ ìyá wọn kó lọ bẹ̀rẹ̀. Irú burúkú tó ṣẹlẹ̀ níjọ́ yẹn á tún ṣẹlẹ̀. Àti débi tó jẹ́ pé families àwa dúró sẹ́ba títì báyìí níwájú ilé wọn nílẹ̀ Yorùbá ó tán máa bẹ̀bẹ̀ kán bá lè róúnjẹ jẹ o. A ò sọ pé president wa ló cause ẹ̀ o. Àwọn tó mọ̀ nípa president tiwa Tinubu tó jọmọ tiwa tó jẹ́ bàbá tiwa tó jẹ́ ẹ̀gbọ́n tiwa àbúrò tiwa a ò sọ pé òun ló cause ẹ̀ o. Ó tó di pé àti 1960 tá a ti gbàjọba ní Nàìjíríà ti ń lọlẹ̀ díẹ̀. But under Buhari gbogbo ẹ̀ wá kúkú wá olúkúrú muṣu pátápátá. Ó wá dàrú pátápátá. Ẹ wò ó young man kan lára àwọn ibi tí ọ̀rọ̀ corruption dé ni mo sọ àgbà Buhari Emefiele wọ́n fi ṣe gómìnà Central Bank. Ẹ wo orú iye owó tó kù nígbà tó lóun fẹ́ ṣe president níjẹ́ tó ra more than 1,000 car tó tó lọ bẹ́yìn olókè rówó owó tó jí ní Central Bank. Then lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ Buhari lọ báyìí tí Tinubu di president náà wá bẹ̀rẹ̀ sí sọ pé wọ́n ṣe oúnjẹ jẹ́ òun rẹ́dì láti sọ̀rẹ́ndà 4.1 trillion naira. Èèyàn kan ṣoṣo jí 4.1 trillion naira. Ó nira o. Ẹni tó ń lànà fún wọn tó ń bá wọn kó nìyẹn o ló ní. Àwọn tó ń ṣèjọba gan-an kọ́ tó jẹ́ pé wọ́n ń kó àwọn ló ń kówó gan-an. Kí ni tí wọ́n ṣe? Àwọn Fúlàní ń lérí báyìí pé àwọn lẹ́ẹ̀kan ìjà àwọn lówó náà máa fi jà wọ́n ibi tó owó náà ti wá nìyẹn ni o. So anybody nǹkan tí president ti wà yìí ń try láti ṣe kò lè ṣeé ṣe o. Omi kékeré là ń rẹ́ lásì o. Omi kékeré àwọn bàbá wa ló ń pòwe ní omi àwọn ìyá wa láyé àtijọ́ omi kékeré omi díẹ̀ là ń rẹ́ lásì. Obìnrin ilé kankan ò ní lọ kó lọ dúró sétí òkun o. Ó máa rẹ́ lásì bẹ́ẹ̀ kó máa sọ pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ Nàìjíríà ó ti kọjá nǹkan tí ẹnìkan kan lè tún ṣe. Àwa Yorùbá ṣáàdẹ̀ ń sọ bí eléyìí kì í ṣe pé I hate anybody. I hate anybody.
even àwọn Fúlàní tó wá ń pa wá tó ń ṣe ẹ̀jẹ̀ ẹgbọ́ even the National Bureau of Statistics sọ wípé lẹ́nu ìgbà tí president wa ti di president ní May 2023 until the end of April 2024, 64,000 Nigerians have been killed. 64,000 plus Nigerians have been killed. Well, lára wọn 15,000 were people killed in the Yoruba Southwest. 15,000. About a month ago, adédé gbọ́ pé àwọn terrorist group kan ti tún wọ ìlú wọn ni wọ́n pè àwọn ní Lakurawas wọ́n wọlé láti Sokoto ara àwọn tó ń lé kúrò ní Niger àti Burkina Faso wọ́n para wọn pọ̀ tán ni wọ́n jẹ́ Lakurawas náà wọ́n ní àwọn ará Nàìjíríà lórí ìbájú wọn kàn máa bọ̀. láàárín ọ̀sẹ̀ kan wọ́n ti run over the whole of Sokoto state and to blow up Niger state. Then the large military base tó wà ní Niger state wọ́n gbà á lọ́wọ́ àmì Nàìjíríà wọ́n gbà á lọ́wọ́ àmì Nàìjíríà. eléyìí tá a tún wá gbọ́ níjẹta ó tún